A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re Pan Yorùbá Social Political Organization ti kọ̀rọ̀ ojú sí bí ààrẹ ìjẹta Olúṣẹ́gun Ọbásanjọ́ ṣe yájú sí àwọn ọba ilẹ̀ Yorùbá. Wọ́n ṣe ìgbésẹ̀ Ọbásanjọ́ gẹ́gẹ́ bí èyí tí ó tàbùkù bá àwọn ọba. Ẹgbẹ́ Yorùbá wá ké sí Ọbásanjọ́ láti mọ rírì ẹ̀ṣẹ̀ tí ó ṣẹ̀ kí ó sì tọrọ ìdáríjì lọ́wọ́ àwọn ọba aláyé. Nínú fídíò tó gbòde kan ni ó ṣe àfihàn bí Ọbásanjọ́ ṣe ń pàṣẹ fún àwọn ọba aláyé wípé kí wọ́n dìde kí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé níbi ayẹyẹ ní ìlú Ìṣẹ́yìn. Nínú àtẹ̀jáde lẹ́yìn ìpàdé tí ó wáyé ní ìlú Àkúrẹ́ ìpínlẹ̀ Oǹdó ní ilé adarí gbogbogbò ẹgbẹ́ Afẹ́nifẹ́re Pa Reuben Fasoranti ní ẹgbẹ́ ti sọ̀rọ̀ lórí ọ̀wọ̀ tí ará ilẹ̀ Yorùbá ní fún àwọn ọba. Bákan náà ni wọ́n dá a lábàá kí ẹ̀kọ́ Yorùbá jẹ́ dandan ní ilé-ìwé gẹ́gẹ́ bí ọ̀nà kan gbòógì láti dáàbò bo àṣà àjogúnbá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Orílẹ̀-èdè Burkina Faso sọ lónìí wípé wọ́n ti fi òṣìṣẹ́ ológun 4 sí àhámọ́ lẹ́yìn ọjọ́ kejì tí wọ́n ba ìgbìyànjú àti dìtẹ̀gbàjọba wọn jẹ́. Àwọn 4 yìí ni wọ́n fura wípé wọ́n lọ́wọ́ nínú ìpàdé àmọ̀pọ̀ tako iléeṣẹ́ aláàbò ìlú. Olùfisùn fún iléeṣẹ́ ológun Ahmed Ferdinand Santoria ló sọ eléyìí fún iléeṣẹ́ ìròyìn AFP lónìí. Èyí ń wáyé lẹ́yìn ọdún kan tí olórí ológun adìtẹ̀gbàjọba Ibrahim Traoré gba agbára ní ìwọ̀-oòrùn Áfíríkà ní 30 oṣù kẹsàn-án ọdún 2022. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ti kéde ọjọ́ Ajé tí ó ń bọ̀, ọjọ́ 2 oṣù kẹwàá ọdún 2023 gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi iṣẹ́ fún àyájọ́ ọjọ́ òmìnira ilẹ̀ Nàìjíríà. Òṣìṣẹ́ ìjọba láti iléeṣẹ́ abẹ́nú Dókítà Olúwatóyìn Akínládé nínú àtẹ̀jáde ni ó sọ wípé Mínísítà abẹ́nú Dókítà Olúbùnmi Túnjí-Òjó ni ó ṣe ìkéde yìí ní ìlú Àbújá fún ìjọba àpapọ̀. Olúbùnmi fi dá ọmọ Nàìjíríà lójú wípé ìjọba yóò tẹ̀síwájú láti gbógun ti ìṣòro tó ń kojú orílẹ̀-èdè. Ó ní ó hàn fáráyé rí wípé ìṣòro ọrọ̀ ajé kìí ṣe ilẹ̀ Nàìjíríà nìkan, ṣùgbọ́n ìjọba ń gbé gbogbo ìgbésẹ̀ lárọ̀ọ́wọ́tó láti yanjú ìṣòro yìí. Túnjí-Òjó ṣe àtúnsọ ipò orílẹ̀-èdè láàrin ilẹ̀ Áfíríkà pẹ̀lú àṣeyọrí ọjọ́ ọ̀la bí ará ìlú bá fi ọwọ́ sowọ́pọ̀, bí ó ti ń kí ará ìlú kú àjọ̀dún òmìnira. Ó ní àwọn baba ńlá wa parapọ̀ láì wo ti ẹ̀yà tàbí èdè fún òmìnira tí à ń jẹ ìgbáládùn rẹ̀ lónìí. Mínísítà wa fi dá ọmọ orílẹ̀-èdè lójú wípé ìjọba àpapọ̀ nípasẹ̀ ìgbé ayé ọ̀tun yóò rí dájú wípé ìgbé ayé rọrùn fún gbogbo mùtúmùwà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Alága àná fún ìjọba ìbílẹ̀ Ìlà Oòrùn Ìjẹ̀bú ìpínlẹ̀ Ògùn Wálé Adédayọ̀ ni ó ti gba òmìnira kúrò ní ọgbà ìwà àtúnṣe Ìbàrà Abẹ́òkúta lẹ́yìn ọjọ́ bíi 2 láyìíká wọn. Ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí ni ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn pe Adédayọ̀ lẹ́jọ́ sí ilé-ẹjọ́ májísírèètì tó fìkàlẹ̀ sí Abẹ́òkúta lórí ẹ̀sùn oníkókó 2. Ẹ̀sùn yìí dá lórí àfisùn tako Adédayọ̀ láti ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀. Síwájú àkókò yìí ni Adédayọ̀ ṣe ẹ̀sùn tako gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún wípé ó darí àyàsọ́tọ̀ owó ìjọba ìbílẹ̀ 20 láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ sí ibòmíràn. Bákan náà ni ó kọ̀wé ránṣẹ́ sí àjọ alámòjútó ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ Economic and Financial Crimes Commission EFCC wípé kí wọ́n wádìí Abíọ́dún lórí ẹ̀sùn náà. Lẹ́yìn èyí ni wọ́n jáwé gbélé fún Adédayọ̀ láti ọ̀dọ̀ àwọn ìjọba ìbílẹ̀ kánsù 7 lórí ẹ̀sùn tí ó fi kan gómìnà. Bákan náà ni àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ikọ̀ ìpínlẹ̀ Ògùn fi sí àhámọ́ fún ọjọ́ 3. Ọjọ́ 14 oṣù kẹsàn-án ni ìgbìmọ̀ 5 nínú 11 tí wọ́n gbé kalẹ̀ ní ìjọba ìbílẹ̀ kánsù yọ Adédayọ̀ nípò. Nígbà tí wọ́n pè é sílé ẹjọ́ ní ọjọ́ Ìṣẹ́gun, Adédayọ̀ ní òun kò jẹ̀bi ẹ̀sùn. Nínú ìdájọ́ ni adájọ́ májísírèètì AK Araba fún un ní ààyè láti gba onídùúró rẹ̀ pẹ̀lú mílíọ̀nù 2 náírà pẹ̀lú onídùúró méjì tó ṣeé fọkàn tán.
wọ́n sì gbọ́dọ̀ máa gbé ní agbègbè ilé-ẹjọ́ pẹ̀lú ẹ̀rí owó orí àti ohun ìní láàrin ìpínlẹ̀. Lẹ́yìn ọjọ́ méjì tí Adédayọ̀ bá Ìníyì pàdé ni ó tó lè fi ọgbà ẹ̀wọ̀n àtúnṣe sílẹ̀ lánàá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Edo Godwin Obaseki ti gba ẹ̀bẹ̀ ìta gbangba tí igbákejì rẹ̀ Philip Shaibu ṣe fún bí ó ti sọ wípé àti ṣẹ̀ ọwọ́ ènìyàn ni ó wà ṣùgbọ́n ìdáríjì wà ní ọwọ́ Ọlọ́run. Obaseki gba ẹ̀bẹ̀ yìí lónìí ọjọ́ kejidinlogbon oṣù kẹsàn-án ṣùgbọ́n kò tíì sọ̀rọ̀ lórí bóyá igbákejì yóò padà sí ilé ìjọba ìpínlẹ̀ kúrò ní ibi tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi sí ní ojúlé keje Osadebe Avenue GRA Benin. Obaseki ní Shaibu pé ẹ̀sùn ní ilé-ẹjọ́ láti dá gómìnà, ilé-ìgbìmọ̀ àti àwọn aláàbò lọ́wọ́ kọ́ lórí ìgbésẹ̀ ìyọninípò tí kò wáyé rí. Lẹ́yìn náà ni ó tàpá sí òfin pẹ̀lú bí ó ṣe ń sọ oríṣiríṣi nípa gómìnà àti ìpínlẹ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́, àwọn ìwà tí kò bófin mu tí ó tún tàbùkù sí àwọn ará ìpínlẹ̀ àti àgbáyé lápapọ̀. Gómìnà ní kò sí ohun tí òun fẹ́ ṣe ju kí òun gba ẹ̀bẹ̀ rẹ̀ lọ gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara. Òun sì ní ìgbàgbọ́ wípé lóòótọ́ ni Shaibu ti ronúpìwàdà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àjọ òṣìṣẹ́ Nigerian Labour Congress ti sọ wípé àwọn kò ní àdéhùn pẹ̀lú ìjọba àpapọ̀ láti fagilé èròǹgbà ìyanṣẹ́lódì aláìlópin bẹ̀rẹ̀ láti ọjọ́ 3 oṣù kẹwàá. Olórí ẹ̀ka ọ̀rọ̀ àti agbẹnusọ fún àjọ òṣìṣẹ́ Benson Upah sọ eléyìí nínú àtẹ̀jáde òní Ọjọ́bọ̀ ní ìlú Àbújá. Bí a kò bá gbàgbé wípé àjọ òṣìṣẹ́ àti àjọ olókoòwò ni wọ́n jọ kéde ìyanṣẹ́lódì lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ tí ó wáyé lánàá. Upah nígbà tí ó ń fèsì lórí àtẹ̀jáde agbẹnusọ mínísítà abẹ́nú Ọlájídé Ọ̀ṣúndùn, ó ní àìsọ̀rọ̀ geere wà nínú àtẹ̀jáde ọ̀hún. Ìdí nìyí tí wọ́n fi yànnàná ọ̀rọ̀ wípé àwọn kò ní àdéhùn pẹ̀lú ìjọba láti fagilé èròǹgbà ìyanṣẹ́lódì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Ìyàlẹ́nu ló jẹ́ bí Fúnkẹ́ Akíndélé àti ọkọ rẹ̀ àná Abdulrasheed Bello tí gbogbo ènìyàn mọ̀ sí JJ Skills ṣe ní ìbáṣepọ̀ níbi àkọ́kọ́ bẹ̀rẹ̀ sinimá àgbéléwò. Àwọn méjèèjì yìí ni wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ nídìí àwòrán yìí. Pẹ̀kírẹ̀kí làwọn méjèèjì ṣe níbi iṣẹ́ tí a gbọ́ wípé àwọn méjèèjì ni wọ́n darí rẹ̀. Lára àwọn tí ó wà nídìí iṣẹ́ yìí láti rí Fẹ́mi Adébáyọ̀, Olúmídé Òwòrò, Lateef Adédìméjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Akíndélé àti ọkọ rẹ̀ ni wọ́n ṣe ìgbéyàwó ní ìlú London ní ọdún 2016 tí wọ́n sì bí ìbejì ọkùnrin méjì ní ọdún 2018. Ṣùgbọ́n ní oṣù kẹfà ọdún tí ó kọjá ni Abdulrasheed Bello ṣe ìkéde ìpínyà rẹ̀ pẹ̀lú Akíndélé. Ní oṣù kẹta ni JJ Skills sọ wípé òun kò ní polongo ìgbéyàwó mìíràn fún gbogbo aráyé lẹ́yìn tí oníròyìn orí ẹ̀rọ ayélujára kan pariwo wípé ó ṣe ìgbéyàwó ní ìpínlẹ̀ Kano. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.